èèyàn lé èwo lẹ ṣe àlàáfíà ní ẹwà gbogbo lé ńkọ́. Gist tẹ̀ ni wọ́n ní àwọn obìnrin wọ́n wá sí inú pálásì kábíyèsí, wọ́n wá bá kábíyèsí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Mariam. Wọ́n ní kábíyèsí bínú, wọ́n dẹ̀ lé wọn síta. Nǹkan tá a gbọ́ allegedly nìyẹn. Jẹ́ ká jọ wọ inú gist tẹ̀. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé ó ti tójọ́ mẹ́ta kan tí kábíyèsí ti ní kí àǹtí Wayem kúrò nínú palace. So bí kábíyèsí sì ṣe lé àwọn obìnrin yìí jáde nìyẹn. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan tó easy o. Ẹ jẹ́ ká jọ wọ inú gist tẹ̀ ni. TV ń kí yín, Mashola Gist TV ń kí yín, adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Obìnrin yìí ní kò dàbí kábíyèsí ṣe lé Sisi Wayem kúrò nínú palace, pé ṣe bí àwọn ni wọ́n fẹ́ Sisi Wayem gẹ́gẹ́ bí ìyàwó, wípé kò yẹ kí wọ́n lé Sisi Wayem kúrò nínú palace, wípé kí ni Sisi Wayem ṣe fún wọn tí wọ́n fi máa lé kúrò nínú palace. Wọ́n ní kábíyèsí jẹ́ kán sọ gbogbo ọ̀rọ̀ tí wọ́n máa sọ tán. Wọ́n ní látìgbà tí Mariam ti dé nínú palace, pé Mariam wípé ó ń ṣe àánú fún wọn nínú palace ni, wípé ó treat àwọn èèyàn tó wà nínú palace, ó treat wọn very good, ó treat wọn very nice, wípé kò ṣe ibi, kò ṣe ìkà sí wọn. Wípé so why tí kábíyèsí máa fi lé kúrò nínú palace. Nǹkan tí wọ́n ní àwọn obìnrin yìí sọ nìyẹn, pé ó kàn wà nice sí wọn ní all the time, but wọ́n sọ bad side àǹtí Wayem. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí wọ́n ṣe sọ ni, wọ́n ní kábíyèsí dẹ̀ lé wọn kúrò nínú palace wọn, pé kí wọ́n kúrò nínú palace àwọn, báwọn fẹ́ gbọ́. Ṣé ẹ mọ̀ nǹkan tẹ́mi kàn fẹ́ sọ sọ́rọ̀ ẹ̀ ni pé tí ọkùnrin bá ń dákẹ́, kì í ṣe pọ́kùnrin yẹn ó ya òdè àbí ó ya òpònú. Àwọn ọkùnrin míì wọ́n lè máa dákẹ́, ṣùgbọ́n wọ́n mọ nǹkan tó ń ṣe, wọ́n lè má sọ̀rọ̀, ṣùgbọ́n gbà tán bá take action báyìí, ìgbọ̀n yẹn lobìnrin yẹn á wá mọ̀ ìpọ́n take action. Number one, gbogbo àwọn nǹkan tá à ń gbọ́ pé àǹtí Wayem ṣe nínú palace, every time là ń sọ lórí social media. Àwa nìkan kọ́ là ń sọ, àwọn ẹlòmíì gan sọ, àwọn blogger míì náà ń sọ. Ṣé gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn ṣe rọ ni? At least gbogbo àwọn ọ̀rọ̀ yẹn tó ń jáde, òótọ́ ó farahàn. Tí obìnrin bá ń behave bí ìgbà tó jẹ́ pé kò sí ẹni tó lè bá wí, kò sí ẹni tó lè mú mọ́lẹ̀, nǹkan tó ń bá fẹ́ ṣe ló ń fẹ́ ṣe, that means pé obìnrin yẹn ò tí ready láti gbélé ọkọ nìyẹn. Obìnrin tí ò kí à ń pa ọkọ ẹ̀, tó jẹ́ pé ìwà tó wù ló ń wù, kò tí ready láti gbélé ọkọ nìyẹn o. Mélòó ló lè gbà wípé kí ìyàwó ẹ̀ jáde kó má dágbére fún bí ọjọ́ 4, kó wá padà wọlé, kó gbẹ́rù, kó wọ inú palace padà. Ọkùnrin tí ò ń ṣọba gan kò lè gbà, áńbèlè ta sí ọkùnrin tó jọba. Ọkùnrin tí ò lówó gan kò lè gbà, áńbèlè ta sí ọkùnrin tó lówó. Ẹ̀yin obìnrin yẹn kóra yín jọ ní ìsìn ẹ̀ ń sọ̀rọ̀ gbogbo. Sisi Wayem, ṣé nítorí pé ó pín ráìsì, àbí nítorí pé ó pín àkàrà fún yín, àbí nítorí pé ó pín owó fún yín? Ṣé nítorí ẹ̀ lẹ fi wá ń sọ gbogbo èyí? Gbogbo nǹkan tó ń fojú kábíyèsí rí, ẹ rí ńgbà yẹn o, ẹ rí o, ẹ rí kankan o, ẹ rí kankan nígbà yẹn o. Gbogbo nǹkan tó ń fojú kábíyèsí rí, kí ló dé? Báwo lobìnrin á ṣe kúrò ní àkàtà ọkọ ẹ̀ tí ò ní dágbére, tákọ̀ gbé báàgì tá dẹ̀ lọ, tákọ̀ gbé báàgì tá dẹ̀ lọ, táwa máa bọ̀ lọ́jọ́ tó wù, tá máa bọ̀ wá sínú palace? Ta ló lè gbarú ẹ̀? Obìnrin wo ló lè gbarú ẹ̀? Ta ló lè gbarú ẹ̀ láàrin yín? Ẹ sọ, ta ló lè gbarú ẹ̀? Kò sẹ́ni tó lè gbarú ẹ̀, kò sọ́kùnrin tó lè gbarú ẹ̀. Ẹ̀yin obìnrin gan, tẹ́ bá ní brọ̀dá àbí tẹ́ ẹlẹ́gbọ̀n, ẹ̀ ní gbarú ẹ̀, ẹ máa ní láyéláyé kó kẹ́rù ẹ̀ kó máa lọ ni. Kábíyèsí dẹ̀ sọ fún un wípé ń bo ló ti ń bọ̀, kó lè sọ̀rọ̀, because ó mọ̀ pé òun ti wrong.
ó mọ̀ pé òun ti wrong. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà o. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Ẹ̀yin èèyàn lé, ẹ dẹ̀ jẹ́ ká sọ ọ̀rọ̀ òtítọ́. Ẹ má jẹ́ ká sọ ọ̀rọ̀ tó jẹ́ pé kò dáa. Ẹ má jẹ́ ká sọ ọ̀rọ̀ tó jẹ́ pé kò dáa. Ṣé wọn ń fẹ́yàwó ni Kábíyèsí fẹ́yàwó ni tó fẹ́ pin wọ́n lẹ́mìí? Bẹ́ẹ̀ náà la gbọ́ wípé wọ́n á fún ní assignment, á lóun ò fẹ́, òun ò ní lọ, kò dẹ̀ ní lọ. Oríṣiríṣi nǹkan tó ló ń ṣe nínú palace yìí. Ta ló lè gbarú ẹ̀? Nǹkan tó fi mú Kábíyèsí sọ pé kó padà síbi tó ti ń bọ̀, wọ́n tó bẹ́ẹ̀ ni wọ́n jù bẹ́ẹ̀ lọ. Èmi gan tí mò ń sọ̀rọ̀ mi lè ever ṣerú ẹ̀ kí n jáde lé kí n má dàgbére. Ọjọ́ kan ká tó wá lọ́jọ́ mẹ́rin. Ilé ọkọ ló wà náà. Ṣé bí wọ́n sọ pé previous marriage ẹ̀ bó ṣe máa ń kúrò náà nìyẹn. Wọ́n ní bó ṣe máa ń kúrò nílé nìyẹn pé oṣù kan ó lè má wà sínú ilé ẹni tó ń fẹ́. Báwo ni òun àtẹniyàn ò ṣe ní jà? Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Ẹ̀yin èèyàn tẹ́ bá ń gbèjè èèyàn, ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa gbèjè èèyàn. Ẹ má máa gbèjè èèyàn lórí irọ́. Àǹtí wa ó ṣe nǹkan tí ò dáa. Ó yẹ kẹ́ ẹ bá wí ni, kò ń ṣe kẹ́ ẹ máa gbè lẹ́yìn ẹ̀. Kẹ́ wá máa sọ pé ó ń ṣe dáadáa. Àwọn ibi tí ò ti ṣe dáadáa yẹn ẹ̀ ní rí. Àwọn ibi tí ò sì ṣe dáadáa. Ókè, ṣé ètò lọ bá Queen Naomi jà nílé wọn yẹn náà ṣó ṣe dáadáa? Àbí ṣé ilé tiẹ̀ ní ibi tó lọ? Ó lọ lé onílé, ó lọ ń jà, ó lọ ń create nuisance nílé onílé, ó ń pariwo. Ẹ sòótọ́ ọ̀rọ̀. Ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀. Ẹ má jẹ́ ká máa parọ́ nítorí pé èèyàn kan ń fún wa lówó àbí nítorí pé èèyàn kan ń fún wa ní gift. Ẹ má jẹ́ ká máa parọ́. Owó àtàn owó ọmọ ènìyàn ló máa kù. Ẹ jẹ́ ká dúró sórí òótọ́. Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́ bí a ṣe gbọ́ nìyẹn o. Tí wọ́n ní àǹtí wa wípé nǹkan tó ṣe ó ṣe nǹkan tí ò dáa. Àní nǹkan tó ṣe tí ò dáa òun náà ni a ti sọ yẹn. Wọ́n ló ṣe nǹkan tí ò dáa, wípé nǹkan tó ṣe ò dáa. Pé báwo ló ṣe máa ṣerú nǹkan báyẹn fún Kábíyèsí? Pé wàá kọ̀ jáde nínú palace, wàá dẹ̀ wá lọ́jọ́ tó bá wù ẹ́. Bí ìgbà tó yẹ pé wọ́n ló ń bọ́ Kábíyèsí. Àwọn obìnrin wọ́n máa ń dìde, wọ́n máa ń bẹ Kábíyèsí pé gbogbo àwọn nǹkan tó ti ṣe tó dá ń kọ́ wọn ò rí. So èyí tó ṣe tí ò dá ẹ̀ ní sọ̀rọ̀. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn. La ní ká mú gist yìí wá fún yín. Ẹ̀yin èèyàn lé, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì mi lórí channel yìí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Ní agbára Ọlọ́run, òkè òkè ni ọwọ́ yín á máa lọ, ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ alẹ́ láíláí. Please share this video, like and subscribe. God bless you all. Thank you.